bí ẹ ṣe ń gbọ́ ìròyìn yìí tí ẹ tún wò ó, inú àwọn alágbára kan lábẹ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ti ìpínlẹ̀ Ọ̀ṣun kò lù sí igbákejì gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun sẹ́nitọ̀ Iyìọlá Omíṣore tó gbajúmọ̀ sí Creazor pẹ̀lú bí wọ́n ṣe ní Iyìọlá Omíṣore àbájáde ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tí ó jáde láàárọ̀ ìní wípé ó fi hàn wípé Omíṣore ó gbàbọ̀dè fún ẹgbẹ́ òṣèlú APC àti pé kò ṣiṣẹ́ dáadáa fún ẹgbẹ́ òṣèlú APC. ẹ rántí pé àná ọjọ́ àbámẹ́ta ti ṣe ọjọ́ 15 nínú oṣù kẹjọ ọdún tá a wà yìí, the 15th of August 2026, ó ní ètò ìdìbò gómìnà ló máa wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun níbi tí àwọn olùdíje bíi 15 tó ti jà sí ipò kan ṣoṣo, ṣùgbọ́n tó jẹ́ pé olùdíje 3 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ní orúkọ tí wọ́n sì lẹ́nu jù. ìyẹn Adémọ́lá Adélékè tó jẹ́ gómìnà tó fẹ́ ṣe sáà kejì lábẹ́ ẹgbẹ́ òṣèlú Accord Party, Najim Abdulsalam ti ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC àti Bọ́lá Oyèbámíjí ti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC. ṣáò ní àárọ̀ òní ti ṣe ọjọ́ Sunday ọjọ́ 16 oṣù kẹjọ the 16th of August 2026, ìní Adélékè ìní wọ́n kéde ẹ̀pọ̀ ló jáwé olúborí ìbò tó sì jẹ́ ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta-lé-mọ́kànlá 511,000 ìní ó ní láti jáwé olúborí. bẹ́ẹ̀ ni Oyèbámíjí tó ṣe ipò kejì, òun ní ìbò ẹgbẹ̀rún lọ́nà irinwó-lé-mẹ́rìnlélógójì 444,000. ṣáò ohun tí ó ń bí àwọn alágbára ẹgbẹ́ òṣèlú APC nínú ni pé pẹ̀lú àwọn gómìnà bí wọ́n ṣe lọ ṣàbẹ̀wò sí Omíṣore láti bẹ́ẹ̀ ní àsìkò tí ètò ìdìbò gómìnà náà kù ọjọ́ kan wípé kó ṣe àtìlẹ́yìn fún ẹgbẹ́ òṣèlú APC nítorí tí wọ́n mọ̀ wípé inú ẹ̀kọ́dù sí ẹgbẹ́ òṣèlú APC àti Bọ́lá Oyèbámíjí pàápàá gómìnà náà ní ìpínlẹ̀ Ọ̀ṣun Gbóyèga Oyètọ́lá tí wọ́n ní Omíṣore fẹ̀sùn kàn wípé òun fagídí yan Bọ́lá Oyèbámíjí lé àwọn lórí. ṣùgbọ́n pẹ̀lú bí Omíṣore bó ṣe ṣe ìlérí pé òun yóò ṣiṣẹ́ fún Bọ́lá Oyèbámíjí àti ẹgbẹ́ òṣèlú APC, wọ́n ní níṣe ni àwọn alágbára ẹgbẹ́ òṣèlú APC ń bínú báyìí o wípé Omíṣore padà gbàbọ̀dè pẹ̀lú àbájáde èsì ìdìbò náà. ìdí tí wọ́n fi ń sọ eléyìí ni pé nígbà tí èsì ìdìbò yóò jáde ní ìlú Ilé-Ifẹ̀ tán mọ̀ pé Omíṣore ló lẹ́nu jù ń bẹ́ẹ̀, ẹni tó bá ṣe àtìlẹ́yìn fún ló máa wọlé ń bẹ̀. níṣe ni Adélékè ló máa ní ìbò tó pọ̀ jù ní Ilé-Ifẹ̀. eléyìí ni wọ́n fi ní àwọn alágbára ẹgbẹ́ òṣèlú APC wọ́n fura sí Omíṣore pé ó kàn ta àwọn ni àdéhùn tó ti ní níkọ̀kọ̀ pẹ̀lú Adélékè ó mú ṣẹ tó sì gbàbọ̀dè fún àwọn. wọn ní bí Omíṣore bí ó ṣe lè kó ìbò agbègbè ẹ̀ fún ẹgbẹ́ òṣèlú APC àti Bọ́lá Oyèbámíjí ó ti fi hàn pé kò nífẹ̀ẹ́ Oyèbámíjí kò sì ṣiṣẹ́ fún APC, tó ì jẹ́ pé ọ̀rọ̀ yìí ó ti dá ìkùnsínú sílẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC tá a sì gbọ́ pé àwọn kan bínú Omíṣore gidigidi lórí ọ̀rọ̀ yìí.